ọmọ ìyá mi alpha fine boy. Igudu. Bá ní o de wá fún mi number now. You what? Wá fún mi ní number. Number o. Baba Ìjẹ̀bú of course. Will you keep quiet? Baba Ìjẹ̀bú. Fún mi lọ. Sori owó ẹ̀ ló kéré jù. Ṣebí kí ti fún ẹ lówó ni. Máa fún ẹ lówó kọ́kọ́ fẹ́ mi number náà tó bá fẹ́ mi number kó àwò bóyá mi ní fún ẹ lówó. Apostle we hear of this. 27 38 single 4 ó tiẹ̀ wá okay. Fábàlẹ̀ mi tí ì rí dáadáa. Má ìpàdé 27 38 single 4. Kò sọ ọmọ rẹ ló ṣẹlẹ̀. Tí bá ti ń bọ̀ máa wá fún ẹ lówó. She what? O jẹ́ last time. Bring the food. Ṣàánú mi màgá tí mo ṣe fún èrè tó fi lé mi. Mo mú ẹ. Hello sir. Ẹ wo tẹ́ ẹ bá tètè wá èrè pé mi ṣọ́. Be mumu. You think say you dey wise? Mo sọ fún pé mo lóde tí mo lọ náà. Mumu man. Ẹ wo ẹ make sure pé yín kó clipper yẹn lọ sharp clipper yẹn fún mi o. Kì í ṣe pé káwọn customers lè kẹ́ sọ pé kìíní o. Wọ́n fa gidi kọ́ṣẹ́ yìí tí ò bá dẹ̀ ti wọ̀ kó gba lè yẹ ẹ̀ lọ. Jésù. Ọ̀rọ̀ fi gbọmọṣẹ́ ló ti sọ fún wa. Ẹ ṣe nọ́mà. Mo dára. Ṣé kìí ṣe pé ilé ìtìyàwó bó wá ló sá? Àbójú mi tọ̀. Irú nonsense wo ni wàá máa sọ fún mi kọ́dún ládé dájú Fẹ́mi Adébáyọ̀ lọ. Irú ọ̀rọ̀ wo nìyẹn? À ń sọ̀rọ̀ bọ̀dá ọdún, ń sọ̀rọ̀ Fẹ́mi Adébáyọ̀. Ara wọn bàbá yóò tẹ̀ á balẹ̀. Mo rò pé orí ń ta ẹ́. Fẹ́mi Adébáyọ̀ jẹ́ pé tí wọ́n bá ń hack sí báyìí, wàá rò bóyá ó gbogbo mi. Dánú dákẹ́jọ́ bọ̀dá mi ọdún kan. Bọ̀dá ọdún ní action ju Fẹ́mi Adébáyọ̀ lọ dànù. Ó pa sáyé. Òun sọ̀rọ̀ Fẹ́mi Adébáyọ̀ lẹ́gbẹ̀ẹ́ bọ̀dá ọdún. Tẹ́gbọ́n mi kọ́kọ́ jáde pẹ̀lú action pé ó wá sọ̀rọ̀ Fẹ́mi Adébáyọ̀ lọ́dà pàrọ̀ ló tiẹ̀ balẹ̀. Ká má parọ́. Fẹ́mi Adébáyọ̀. Ayédorí kọ́dọ̀ kò yé ni mọ́. Ibo là ń lọ ènìyàn ó sùn nìyẹn. Ibi sáàpà máa gbà ó kò yé nìyàn o. Yeah, thank you so much for watching this funny video. Owó Bàbá Ìjẹ̀bú. Ẹ wo ẹ ṣé gan, mo really appreciate it pé at least out of no time ẹ tẹ wá time láti wo skit wa. Mo bẹ̀ yín ni ẹ bá wa subscribe sí YouTube channel wa. Pomleo Comedy YouTube page wa. Ẹ jọ̀ọ́ ẹ bá wa subscribe sí gẹ́gẹ́ bí mo ṣe sọ. Bóyá orí YouTube kọ́lẹ̀ tí mo videos yìí ó lè jẹ́ orí Facebook àbí other social media wa. Mo fẹ́ jẹ́ pé bá ṣe ń sọ̀rọ̀ lọ́wọ́lọ́wọ́ ẹ̀. Next episode tó jẹ́ episode 3 ó ti wà lórí YouTube. Ẹ bá lọ sórí YouTube ẹ bá wa search fún ẹ ti máa rí ń bẹ̀ Owó Bàbá Ìjẹ̀bú episode 3 ẹ ti máa rí ẹ bá wa wò. Bẹ́ bá ṣe ń wo mo bẹ̀ ní ẹ jọ̀ọ́ ẹ bá wa drop comment yìí kẹ́dẹ̀ make sure wípé ẹ like videos ẹ̀ kẹ́ tó bá wa share ṣe ti gbọ́ mi. Gbogbo social media wa àfi Pomleo Comedy náà ni. Ẹ jọ̀ọ́ ẹ follow wa up lórí Instagram, ẹ like page wa lórí YouTube àtàwọn other social media wa orí TikTok ni a wà ń bẹ̀. Ẹ wo ẹ ṣé gan, every Tuesday ni episode náà máa jáde. So that means we will see you next week Tuesday. See you next week Tuesday.